أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا الشهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم آمين. فنعم المولى ونعم النصير. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والحاتم لما سبق صلى الله عليه وسلم. ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم آمين. وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. Aki Ọlọ́run. الله. Mo wá tàtàrà kíkí tàfi kí Ọlọ́run mo kí Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. Mo wá tàtàrà kíkí tí mo fi kí Ànábì. Mo kí ìkàlẹ̀ àwọn ẹni Ànábì wa Muhammad. مع السلامة يا موسى مرتينا أني فعلا وسهلا بالذي قدم. Mo kí ìkàlẹ̀ àwọn bàbá wa níkàlẹ̀ tó já sí wípé ipò àgbàláyé èyí kan débẹ̀ bọ̀ for free. Fọ́ọ̀mù Ọlọ́run ni ẹni Ọlọ́run bá wù ní máa ń fún kó fìlì ẹ̀. Wọ́n jọ bí ẹ̀yìn àtàwọn kan ni. Àmọ́ wọn déèjì tí wọ́n fi parí iṣẹ́ tiwọn. Nǹkan kan kọ́ lẹ wá gbé fọ́lọ́run lẹ́bọ. Nǹkan kan kọ́ lẹ gbé fọ́lọ́run ládùúà. Nǹkan kan kọ́ lẹ gbé fún onísàárà tó fi wù kó ṣe yín lágbà. Àṣebí yẹn bá fi yín tọrọ àdúrà ó gbà nítorí àgbà rẹ̀ Yàbùsàlámì. سلامتي يا موسى مرتينا. Bọ́lọ́run ti ṣe yín Ọlọ́run má jẹ́ máa padà sí ibùsà. آمين. Mo fi bẹ́ẹ̀ mo fi kí àwọn bàbá wa àgbà lágodi. سلامتي يا موسى مرتينا. Àwọn tẹ́ tara wọn jáde àwọn àgbàlagbà yányán nílùú Ìlọrin tí wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ níjọ́ tíṣẹ́ le tí gbogbo nǹkan bílà tí gbogbo nǹkan le àwọn ní bàbá wa Mọ̀lánà Ṣéhù Yáyà ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ bá dì báyìí lónìí ayé sọ pé ṣé iṣẹ́ àwọn bàbá yẹn sọ́lọ́run gbà ṣá àmọ́ ẹ tóbi yányán tí gbogbo ayé náà mọ̀ yìí pé Ọlọ́run kẹ́ bàbá wa Mọ̀lánà Ṣéhù Yáyà. Bọ́lọ́run ti wá ṣe yín nídùnnú fáwọn bàbá gbogbo ń tẹ́ bí Ọlọ́run mọ̀jọ́ wọn máa padà sí ibùsà. آمين. Mo fi bẹ́ẹ̀ mo fi kí bàbá wa Ọlárúgbó. سلام مرتينا أني فعلا وسهلا بالذي قدم. أني فعلا وسهلا بالذي قدم. Mo wá kí ìkàlẹ̀ ọ̀rọ̀ òní. نعم. Mo kí àwọn ọ̀rọ̀ òní òun náà làwa ọ̀dọ́ àfà. Àwa tí Ọlọ́run fi fèsì fún gbogbo àwọn bàbá táyé gbàwìn lára wọn. Ayé gbàwìn ẹ dákun. Bàbá wa ẹlẹ́kẹ́ ẹ yọ̀ǹda gbogbo àwọn tí wọ́n bá ń kí yín bẹ̀ yẹn. ẹ yọ̀ǹda alẹ́ àmì ní ẹ dákun everybody ní ìmọ̀ yẹn bẹ̀ ká máa sọ̀rọ̀ kásẹ̀ tún máa ní ẹ dákẹ́. bẹ́ẹ̀ ni ẹ bàbá yọ̀ǹda tí ní wọn. kéèyàn dákẹ́ bá ti wà yìí ó lè dákẹ́ for life àná Muhammad. o lè má sọ̀rọ̀ mọ́. Absalami màá sàlá. سلامتي يا موسى مرتينا أني فعلا وسهلا بالذي قدم. Mo kí àwọn ọ̀rọ̀ òní
àwọn ọ̀rọ̀. bí ẹ bá béèrè bí mo ti dúró yìí fi hàn Absalami dáhùn o. àlìfàlà wàsálà bílẹ̀ sí ìbàdìmọ̀. àlìfàlà wàsálà bílẹ̀ bí kọ́dìmọ̀. mo kí àwọn ọ̀rọ̀ òní. a kí wọn. tọ́lọ́run fi ń sọ̀rọ̀ lónìí fún gbogbo ayé. tọ́lọ́run bá fẹ́ gbé ọ̀rọ̀ ọlọ́run ò ní gbé ọ̀rọ̀ lù mí jù lọ́rin lọ. Masha Allah. Ìlọrin ni ó sọ̀rọ̀ ní gbogbo ayé ò mọ kọ́pì ní gbogbo ayé ò mọ yọ ọ̀rọ̀ ní ò mọ yinrin táwọn náà fẹ́ sọ lára ọ̀rọ̀ lọ́rin. Kò sí ìlú míì tó sọ tuntun jù lọ́rin lọ. Kò sí ìlú yẹn mi fẹ́ mọ̀ irú ìlú yẹn tó ti wá. Ìlọrin ni wàá ti mú tó o fẹ́ sọ. Ìlọrin ni wàá ti tan náà tó o fẹ́ sọ. Ìlọrin ni wàá ti yá tó o fẹ́ sọ. Mo kí gbogbo àwọn ọ̀dọ́ àfáà lọ́rin tọ́lọ́run ti bá gbogbo ayé sọ̀rọ̀. Yá Màúsá. Fábàlẹ̀. Ṣé sáré dálẹ̀ mo ní wàásù méjì. Bẹ́ẹ̀ni. Bàbá wa ní Gbódòfù bàbá wa Asimu Nawal dàmàláwò hayatahu. Ọlọ́run fi àwọn tẹ́ tara wọn jáde Ọlọ́run fi bá ayé sọ̀rọ̀. Gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwa tá a jọ̀dọ̀ tẹ́ ẹ jẹ́ bàbá fún mi tẹ́ wà lérí àga ẹ̀yin lọ́lọ́run fi keep short ayé eléyìí burúkú lolówó tó bá ní wàhálà àwọn àfa pọ̀. Níjọ́ tẹ́ ẹ dọ́dọ̀ àwọn bàbá tó bí wa lọ́mọ wọ́n ṣàdúrà fún yín láwìn ẹlẹ́mbọ̀ wa mọ̀ọ́rẹ́ Ọlọ́run wá gbọ́nà ẹ̀bùrú fi kẹ́ wa ẹ wá la sògùn. àlìfàlà wàsálà bílẹ̀ sí kọ́dìmọ̀. Mo fi bàbá wa Asimu Nawal mo fi bàbá Salati mo fi kí gbogbo àwọn tí mo fèsì yìí ìṣẹ́jú mẹ́wàá ni wọ́n fún mi. Bẹ́ẹ̀ni. Bàbá Lérùbú bàbá wa ní ilé àfọ̀jẹ́ mo kí yín ẹ lákùn ẹ má bínú. Bàbá wa Al-Amini bàbá wa òfin Al-Mudin bàbá wa Jíkòbí mo kí àmì Ọlọ́run mo kí Gbódòfù kọfí atolùkọ wáàfì. mo wá kí àlùfáà wẹ lẹ́kẹ́ lára ẹ má bínú jẹta mo fà nẹ́bí bẹ̀yìn ọ̀nà yẹn ẹ dákun àṣìn lọ. mo wá kí bàbá wa Olóde Òní. Ìjọba alágúnmu náà wà ń bẹ̀. Ìjọba alágúnmu fáànù yẹn ni o. Ẹ má bínú. Mo wá kí àfa wa Olóde Òní Maulana Sheikh Alhaj Abdul Kabir láwùlárí khilafatu Absalami. Khilafatu máa tọ̀ bátìlà náà ṣubúlù. Maulana Sheikh Alhaj Abdul Kabir àwọn tí wọ́n bí yín ni wọ́n ra o. Wáàsí tó tóbi láyé gbọdọ̀ kọ́ lára yín ẹni bá ń bá yín ṣe tí ò bá kọ́ wáàsí lára yín ó ṣe tán àti parun. láwùlárí khilafatu máa tọ̀ bátìlà náà ṣubúlù. Ẹni bá ń bá yín ṣe tí ò bá mú ọ̀rọ̀ lára yín kò lè débì kan tí è ṣubú. Ẹ wòye wàhálà tẹ̀ ń ṣe ẹ wo bọ́lọ́hun tí ń rìwọ́ọ̀dù yín rìwọ́ọ̀dù yín yẹn tóbi gan-an. Lọ́jọ́ èní ìfiyẹ yín ló fi dùn báyìí béèyàn bá ti ṣe eré Ọlọ́run ó mọ̀ kẹ́ ẹ ni béèyàn bá ti ṣàbúrú yóò mọ̀ jábọ́. Àyà kan ni mo kàn fẹ́ sáré mú wá Sheikh Alhaj Abdul Kabir àyà kan ni mo kàn fẹ́ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti rí yìí tọ́lọ́hun fi san yín lẹ́sàn-án gbogbo ohun t'Olúwa ń ṣe èyí súnmọ́ àwòrán Absalami. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Mo kí gbogbo àwọn ìyá wa náà. Summa awrasna al-kitaba allazina istafayna min ibadina. Faminhum zalimun li nafsihi. Wa minhum muqtasidun. Balógun. Wa minhum sabiqun bil khayrati bi'iznillah. Zalika huwa al-fadlul kabir. Èyí ò dáa tó burú jù òun ni pé àwa táyé ń kọ́ṣe kò yẹ ká tún wájá sí pé àwa la ní lọ́wájú mọ́ tàdẹ́ni àná. Èyí tó lágbára jù ni wípé gbogbo àwa tá a jòkó lónìí tá à ń pera wa lọ́dọ̀ àfà tá à ń dúpẹ́ pé Ọlọ́run fi wá gba lẹ́tà àdùnnú fáwọn tó bí wa ó fi wá ṣe rìsáálà fáwọn tó bí wa kí ló dé tó já sí pé àwa yẹn àláníyàn rè síra wa mọ́. À ń dákọ̀ mọ́lúdì ànábì látọdún tá a ti ń ṣe mọ́lúdì ànábì ìwà ẹlòmíì ò yàtọ̀
ara ní tẹ́lómi gbé wá mọ́lúdì ọdún tó lọ kọ́ńpléhùn náà ló tún mú wá lọ́dún yìí pé ọlọ́run wọlá mọ́lúdì yìí ó sì ṣàánú ayé mi òun sì kọ́ lọ́lọ́run ò fẹ́ gbàdúrà ẹ̀ á tiẹ̀ ló nídìí kí wọ́n ṣe kí wọ́n ti pè fún wọ́n sọ pẹ́sàn fún. ṣùgbọ́n àwọn àṣìlẹ́lẹ̀ kìtàbà lẹ́sìn náà sọ́fà ìdáàbò ní ìbádìí àmì ni ó ń sọ álímúlì nọ́ọ̀sì. àmì ni ó ń sọ álímúlì nọ́ọ̀sì. ẹni ọlọ́run bá ti gbé e fún láàrin ìwà ẹja gbà fún tọ́lọ́run gbé e fún ni má wulẹ̀ dìtẹ̀ ẹni tọ́lọ́run bá ní ó dáa fún gbogbo ọ̀dọ́ gbogbo ẹni tọ́lọ́run bá kẹ́ bí ò bá ti gbà fẹ́ ẹni tọ́lọ́run kẹ́ ń wájú ẹ̀ tó bá kẹ́ ẹ títí òun náà padà ṣubú yóò dàná. fẹ́mi padà sálámì bí èèyàn ti lè wò ó gàgàgàgàgà tó bí gíga rẹ̀ ò bá ti níbì kan gbogbo ẹni tí ń bẹ láyé yìí àárín la wà kò sọ̀rọ̀ lórí ẹ̀ kò sẹ́nìkan tí ń bẹ wájú ayé láyé yìí bó bá kẹ́ ẹ lọ́dọ̀ tiwa táwa ń rò pé ó wà níwájú bóun náà bá tún dé dìjùn ayé yóò mọ̀ pé àárín lòun wà yóò mọ̀ pé òun ò sí níwájú ìwọ tọ́lọ́run bá wá ní òtò ń bì kan bàfẹ́ ni ọlọ́run ní òtò lẹ́yìn ẹ̀ ẹ mọ̀jà jìnra wa lẹ́sẹ̀ mọ́ akóra wa kí à ń pera wa lọ́rẹ̀ẹ́ à ń pera wa ní nǹkan náà kí ló dé tó já sí pé àwa tá à ń pera wa lọ́rẹ̀ẹ́ náà là ń wá ṣubú ara wa. fẹ́mi ò sọ álímúlì nọ́ọ̀sì. bá a ti tún sọ̀rọ̀ yìí náà nísìnyí ẹ mọ ẹlòmíì wèrè ẹlòmíì lẹ́ni tí làákà èrè ò fakọ̀ yóò lẹ́nìkan là ń bá wí ẹni tí kèé ta ẹ̀mí bá ti ń bẹnu ayé rẹ̀ bó bá sá kò ní bà. fẹ́mi ò sọ álímúlì nọ́ọ̀sì. bá lè kò ní rí. fẹ́mi ò sọ álímúlì nọ́ọ̀sì. ó ti lè wù kọ́lọ̀ ń kẹ́ ẹ tó yóò dẹni àná nínú kíkẹ́ nítorí pé sọ́ọ̀lì múlì náà sì yí nìyẹn ẹni tó lérò pé kò ṣubú bóyá òun ni ó gbà ọ́ ń dọ́ tó bá fẹ́ wọlé nígbà tó sọ pé ẹni tí ń rówó kó mọ̀ rí mọ́ ẹni tọ́lọ̀ ń kẹ́ kọ́lọ̀ ń gbé ṣubú ẹni tọ́lọ̀ ń ṣàánú kó dẹni yẹpẹrẹ níjọ́ tí wọn náà bá wà nù ṣòro ta ló fẹ́ kú bù ọ́. lónìí tá a rí yìí èyí tó bà mí nú jẹ́ jù ní wípé àyè kí appreciate bọ́lọ̀ ń bá ti ṣe wá mọ́ àmọ́ wádìí àmọ́ tọpinpin wọ́n sọ̀rọ̀ aburú fún ọ lẹ́gbẹ̀ẹ́ rẹ lẹ́ni rẹ ẹni wọn náà ló ń dúpẹ́ kọ́lọ̀ ń ti mú bọ́lọ̀ ń bá mú yóò mú wọn náà lọ́la. fẹ́mi ò sọ álímúlì nọ́ọ̀sì. fẹ́mi ò mú kíta sí dùn. àmì ni ó mú kíta sí dùn kí ló dé tó ń jẹ mí o tún wá ń fàtẹ́gùn sí bó o bá fẹ́ jọ́ta yẹn dákun jọ́ta ẹ̀ jámọ̀ ọ̀pẹ̀lẹ̀ rí ibú ni ọ́ kí ló dé tó já sí pé òun fojú kan rí náà òun díjú kan pa. fẹ́mi ò mú kíta. Absalami kí ló tó ya wèrè òun fẹ́ wa ẹgbẹ́ kan náà ló fi ń fẹ́ wa lójú wa ó mọ̀ sọ̀rọ̀ rẹ̀ wàá tún wá kúrò lọ́dọ̀ wa tán wàá tún wá mọ̀ lọ́ wíwí kúwì lẹ́yìn wa tó ṣí èrè ní dáhùn bí tó tò sí dáhùn bí tó wà èwo ni kéta wèrè bó o bá jọ̀ta wa dáhùn pọ̀ ta ló jẹ́ sí wa àwa náà mọ̀ pé a fẹ́ fọrẹ́ ọ̀tá náà èwo wa ló mọ̀ sákì èèyàn bá jẹ́ èèyàn láyé bó bá jọ̀ta yẹn wàá fi hàn ní pé ọ̀tá ẹ̀ mo jẹ́ màá dàmọ̀ pé wèrè ni ẹ̀ mí náà mọ̀ tí mo fẹ́ sálù ẹ̀. fẹ́mi ò mú kíta. èwo wa lọ̀tá èwo lọ̀rẹ́ má mú mọ́ra wọn bó o bá dé èèyàn wọ́n ẹ pé èèyàn ni ọ dúró láyé ọ̀tá ká mọ̀ pé àyìn ọ̀tá la fẹ́ kà ẹ́ mọ́ èwo wa ni ṣekúṣẹyẹ o dúró láyé ọ̀tá bàbá dúró ó mọ̀ kí wa ó mọ̀ ra búkú ó mọ̀ dọ̀bálẹ̀ ó fẹ́ lè mọ̀ yí ká bàbá tó kú òǹbẹ̀ tó ń kunlé lẹ́yìn ibú ni wọ́n á kà yí ọ. fẹ́mi ò mú kíta sí dùn. fẹ́mi ò sàbíkù bílẹ̀ káyà àti bísílélà. zàlíkà wàlí fọ́ọ̀dìlù kẹ́bí. gbogbo àwa tòní èyí tó dé mi lójú ni pé àwọn tó bí wa ò fi sí ọ̀tá la fi rí lẹ́tà dùnú gbà lọ́ra wọn o. gbogbo ẹni tó dúró sáfíwájú lónìí lórí bàbá wa Ajétúmọ̀ bí kò sẹ́nìkan táwọn tó bí ò láṣepamọ́ re Ọlọ́run fi kẹ́ wa báyìí. gbogbo àwọn tẹ́ ẹ bá rí nínú wa wọn tí wọ́n bọ́ sí tó yá sí pé àwa náà látún já sọ lé wọn lọ́wọ́ àwa náà látún já owó lé wọn lọ́wọ́ àwa náà látún já bàtà lé wọn lọ́wọ́ àwọn tó bí wọn ṣe é àmọ́ kò tó àwọn tó bí wa ni. àwọn tó bí àwọn ẹlòmíràn ṣe wàhálà àmọ́ Ọlọ́run ò sáyìn wọn nítorí wọn rí sẹ́hùn ṣe pé. Ajíkàbí ẹ mọ̀ bọ̀. Ajíkàbí bàbá wa mínísítà. ọwọ́ tèmi ò ní ju báyẹn lọ. ọkà má mínísítà. mo fẹ́ gbowó ló kù àbá Ajétúmọ̀ bí mo fẹ́ ṣe bí èmi ò mọ́ṣẹ́ tẹ́ ẹ máa ń lò ó ní ti dákọ̀ yẹn wọ́n ti máa mọ́ ẹ fún mi lówó kò sọ̀rọ̀ kò ju báyẹn lọ.
mo ti jíṣẹ́ tán àmì ni wọ́n mú tẹ́sí lọ. àmì ni òun kíkà sí dúró. tí n bá bọ́lẹ̀ báwọn oníṣòwò owó yóò wò lápò wọn. àmì ni òun sàbíkù bìlí àìrá àti bí ìṣúnilá. zálìkà wàlí fadilul kabir. ìwọ tó fẹ́ kádùá rẹ gbà tẹ́wọ̀ rẹ méjèèjì. àwọn èèyàn tẹ̀lé ajíkàbí. kò lè tó bá àwọn Absalami àyè bẹ́ẹ̀bi owó mọ̀ adúpẹ́ tẹ́wọ́ ẹja tẹ́wọ́ wa méjèèjì ajíkàbí la lẹ́tọ̀ àti gbowó lọ́wọ́ ẹ̀. àmì ọlọ́run wà ń kalẹ̀. àmì ọlọ́run wà ń kalẹ̀. àwọn adakọ̀ yìí kó má di pé mo sàrífín. Mọ̀lánà. àfa àmọ́dàmú ara ẹ̀ wọ́n fún mi lówó. òun lówó nù. kí ló ṣe é mú dáa ẹ pàtí yín lónìí tí ò lẹ́nu. àmì ọlọ́run kọ́fì yàtọ̀ kọ́ wá. ẹ dákun ẹ bá ń tẹ́wọ́ méjèèjì gbogbo wọn tó fẹ́ yé kó rírì rẹ kalẹ̀ dákun tẹ́wọ́ méjèèjì. tẹ́wọ́. Suratul Fatiha àlàfẹ́ ké ọlọ́run mọ́sà wọlé ayé pé gbogbo ohun tó bá ti tì láyé yẹn Fatiha ni wọ́n fi ń ṣí gbogbo ẹni tó wà nù dẹkùn ọlọ́run mọ́sà túlẹ̀ lónìí. àmín. kò ní bàjẹ́ yálùkù Absalami Suratul Fatiha. alhamdulillahi rabbil alamin. láti dọ́ tí ayé ti ń di ayé ọlọ́run wọlé ayé lómi ò gbapò lọ́wọ́ rẹ rí ìwọ ló ń sọ ọlọ́run lánàá ìwọ ló ń sọ ọlọ́run lónìí gbogbo ọba ayé láti dọ́ tí ọlọ́run ti ń jẹ gbogbo ọba ti kú ìwọ ọlọ́run ò kú o ọlọ́run wọlé apò ò ní kú láéláé gbogbo ẹni tí kádàrá rẹ ti kú tí ń bẹ ń bí ọlọ́run mọ́sà jì. Ar-Rahmani Rahim. ọlọ́run mọ́sà wọlé ayé pé ìwọ lọ̀kan ṣoṣo láti dọ́ tó ti ń bẹ ara ò ní ọ rí ìyà ò jẹ ọ rí fìtínà ò bá ọ rí gbogbo àwa tá a wà nù nira ọlọ́run mọ́sà tú wálẹ̀. Maliki yawmiddin. gbogbo nǹkan lẹ́lòmíì ti wẹ̀ ẹlòmíì ti wẹsẹ̀ ẹlòmíì ti jẹ gbogbo nǹkan kan ò torí ẹ̀ ṣe ọlọ́run wọlé ayé pé ìwọ ò jẹ nǹkan kan ò sí nǹkan kan ò mú nǹkan kan gbogbo nǹkan sì ń ṣe bó wá ti fẹ́ jọ ṣe gbogbo ẹni tára rẹ̀ ti kú tí ò jí mọ́ ọlọ́run mọ́sà jí ara ń kálukú wa. Iyyaka na'budu wa iyyaka nasta'in. alààyè ni wọ́n ọlọ́run òkú rí gbogbo ẹni tí wọ́n ti bọ́ bá tọ̀ ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ẹ̀ ọjọ́ ló kù tó fi hàn náà sí ẹ̀ ọlọ́run ò gbogbo ẹni tá yóò wá kígbe gbàǹjarè nínú ilé ẹ̀ láìpẹ́ yìí ọlọ́run mọ́sá yẹ fún láéláé. Ihdina siratal mustaqim. ọmọ ẹlòmíì ti wọnú dààmú ọmọ ẹlòmíì ti bẹ̀rẹ̀ ẹkún ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí ní dunnú àmọ́ ọmọ ní ń palẹ́kún gbogbo ẹni tọ́mọ rẹ̀ ń sunkún lọ́wọ́ kí n sunkún lérí ọmọ ọlọ́mọsà sọ̀rọ̀ rẹ̀ dẹ̀rín. Siratal ladina an'amta alayhim. gbogbo ọsẹ lẹlòmíì wẹ̀ tán ó wẹ̀ sí odò ó wẹ̀ ìta tó ní kí wọ́n wẹ̀ látàtẹ́lẹsẹ̀ àtẹ̀yí ta ní kí wọ́n wẹ̀ látẹ̀gbẹ́ gbogbo ẹ̀ ló wẹ̀ nǹkan kò ṣe ìwọ ọlọ́run ló dé o àfi bó ti tó àfi bẹ̀ ọ́ gbogbo ẹni tó wà nù di ọlọ́run mọ́tà tú wọn sílẹ̀. Ghayril maghdubi alayhim waladdallin. wọ́n bá gbàgbàdúrà rẹ ti gbà dákun dìde ń bẹ̀ yẹn mú owó tó wúwo nú apọ́ọ̀sì rẹ wá fi sílẹ̀ lẹ́ẹ̀lẹ́ máa mú bọ̀. wá fi sílẹ̀ lẹ́ẹ̀kẹ́ gbogbo ẹni tó ládùúgbà mi ò ní gbà ilẹ̀ bá ń pín òǹtọ̀ dídé dídé. máa mú bọ̀. Ghayril maghdubi alayhim waladdallin. gbogbo ẹni tó lò ní fojú sun tó lò fojú sun fún ọmọ ọlọ́run bá mú gbogbo wọn kíákíá. Ghayril maghdubi alayhim waladdallin. Ghayril maghdubi alayhim waladdallin. wọ́n tó gbàgbàdúrà rẹ ti gbà máa pariwo amínà kọ́. Ghayril maghdubi alayhim waladdallin. ìwọ ilẹ̀ tẹ́tí kò gbọ́. Tẹ́tí kò gbọ́. látòní lọ máa gbórí ẹ̀ máa sóhun rere. Ìwọ ilẹ̀ tẹ́tí kò gbọ́. Lágbórí lọ máa ṣe. tẹ́tí kò gbọ́. látòní lọ máa gbórí ẹ̀ máa sóhun rere. Ìwọ ilẹ̀ tẹ́tí kò gbọ́. Lágbórí lọ máa ṣe. látòní lọ. ó yá. Látòní lọ máa ṣe. látòní lọ. látòní lọ. Alábí ẹ máa bọ̀ lọ́wọ́ kan bẹ́ẹ̀.